ìwọ̀nà lọ́rùn mi. Ìwọ̀n lélẹ̀ dàmí ọba ọba olúwa ọba títí náà kò lè yí padà ẹ̀mí ọba yìí títí ayé mi. Ẹ wá wo àrà tí Gov Adeleke Adémọ́lá tí wọ́n pa itú tí wọ́n pa pẹ̀lú orin kíkọ àti ijó rẹpẹtẹ ní coronation Oba Ghandi Afọlábí kẹta. Àmọ́ kí ló wá fà á tó jẹ́ pé Oba Ghandi ò sọ Yorùbá nílẹ̀ Yorùbá nílùú Yorùbá l'Ógbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti jọba gẹ́gẹ́ bí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ kú ti mọ̀ pé ilẹ̀ Yorùbá ni? Àwọn kan wá ń béèrè pé ṣábẹ́ colonial master la ṣe wà ní tó jẹ́ pé gbogbo ẹ̀ àfòyìnbó ṣá lóòótọ́. Gbogbo àwọn tó bá ń wo program yẹn tó ń wo live tó ń wo presentation yẹn bí Governor Makinde bó ṣe fún wọn ní ọ̀pá àṣẹ, of course wọ́n máa expect pé kí wọ́n understand nǹkan tó ń sọ, but tó bá yẹ pé Chinese ní irú coronation báyìí ti wáyé, ṣe mọ̀ pé Chinese ni wọ́n máa sọ. Ohun tó máa ṣẹlẹ̀ ni pé wọ́n máa subtitle ẹ̀ ní ibi tó yẹ ká ti máa gbé àṣà wa lárugẹ rèé o, nítorí kò yẹ ká traditional ruler wà kí wọ́n má lè sọ Yorùbá tó dán mọ́rán. Ṣùgbọ́n bóyá ó ṣe gbà náà ni wọ́n ṣe ṣe, àmọ́ ó dáa kí wọ́n fi ọkàn sírò nǹkan báyìí pé gbogbo ayẹyẹ tó bá ń wáyé nílẹ̀ Yorùbá ó dáa ká máa sọ Yorùbá kí tolórí tẹlẹ́mù lè gbọ́ gbogbo nǹkan tí wọ́n bá ń sọ, torí àwọn tó máa jọba lé lórí kò ń ṣe gbogbo wọn ni wọ́n gbọ́ òyìnbó. Tá bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa pé à ń jọba lé èèyàn lórí, jọba lé àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ lórí, kò ń ṣe gbogbo wọn lọ́gbọ́ òyìnbó, gbogbo wọn ló yẹ kí wọ́n máa gbọ́ ohun tí kábíyèsí ń sọ pẹ̀lú èdè Yorùbá dáadáa. Congratulations sí Oba Ghandi Ṣọ̀ún tuntun bí Governor Ṣèyí Mákindé ṣe gbé ọ̀pá àṣẹ fún wọn gẹ́gẹ́ bí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tuntun tó jẹ́ 21 tó máa gorí ìtẹ́ bàbá wọn. Àwọn ní nọ́mbà 21 Oba Ghandi Afọlábí Olaoye 3rd ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State níbi tí coronation yẹn ti wáyé. Gbogbo àwọn dignitaries ló wà ń bẹ̀ lọ́ba lóríṣiríṣi títí tó fi kan Vice President Yẹmí Ọ̀ṣínbàjò àti gbogbo àwọn royal fathers. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bàbá Redeem náà wà ń bẹ̀, GO RCCG níbi tí Oba Ghandi náà ti jẹ́ senior pastor tẹ́lẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájádé 2nd Olú of Warri, gbogbo wọn pátápátá ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n wá commend Governor Makinde lórí bí wọ́n ṣe play, bí wọ́n ṣe select Oba Ghandi, pé wọ́n wà neutral, pé wọ́n ò fi síbí fi sọ́hùn lórí bí Oba Ghandi ṣe padà di ọba. Ṣé mọ̀ pé Oba Ghandi wọ́n dojúkọ oríṣiríṣi challenge lórí gbogbo bí àwọn princes tó kù, àwọn ọmọ ọba tó kù náà ń gbé wọn lọ sílé ẹjọ́ nǹkan bẹ́ẹ̀. Gbogbo yẹn náà ni Governor Makinde sọ pé kí gbogbo àwọn ọmọ ọba tó kù kí wọ́n jáwọ́ o, kí wọ́n jẹ́ kí ìlú rọgbọ. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já wo itú tí Governor Adeleke pa ní ọjọ́ coronation Oba Ghandi kẹta Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ẹ já wò. Èmi nìkan ló yẹ. Èmi nìkan ló yẹ. Kò lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló lẹ́sọ̀ ìwọ̀nà lọ́rùn mi. Ìwọ̀n lélẹ̀ dàmí ọba ọba olúwa ọba títí náà kò lè yí padà ẹ̀mí ọba yìí títí ayé mi. Mo ní ìwọ̀n lọ́rùn mi. Ìwọ̀n lélẹ̀ dàmí ọba ọba olúwa ọba títí láì olè ìbàdà ẹni ọba yíyọ títí ìròyìn ẹ̀dọ́ ìbò sọ ọba ògo èlò ní Jésù gbígbà èlò ìbò sọ ọba ògo orí rẹ lórí mi. I have a God who never fails. Sẹ́ni tó mọ̀ pé happy man ni Governor Adémọ́lá Adeleke tó dẹ̀ fi hàn dájú pé inú wọn dùn sí bí
Oba Ghandi ṣe kò ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Congratulations, Oba Ghandi. tó òun nìyẹn ẹjá gbọ́rọ̀ lẹ́nu Ṣọ̀ún tuntun ìyẹn Ọba Ghandi lórí ohun tí wọ́n sọ tán sọ pé àwọn máa ṣe fún àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ lélẹ́yìí tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ gorí oyè. My speech is titled My Dream and Reality for Ogbomoso land, because we call those things that are not as though they are. Lẹ́yìn ìgbà tí bàbá yìí ti dúpẹ́ ìyẹn kábíyèsí tuntun Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn royal fathers gbogbo àwọn dignitaries tó wà níbẹ̀ náà ni wọ́n wá sọ gbogbo tí wọ́n fẹ́ ṣe fún Ògbómọ̀ṣọ́. The executive governor of our great state, Oyo State, I am humbled by this great responsibility of leading the people of Ogbomoso land as their king. Lẹ́yìn gbogbo ìfinijoyè náà ni Daddy Gio ti Redeemed Christian Church of God RCCG tó jẹ́ pé Pastor Ghandi wà níbẹ̀ gẹ́gẹ́ bí senior pastor kó tó di pé wọ́n ní láti resign nítorí oyè ọba tí wọ́n fẹ́ jẹ. Lẹ́yìn náà ni lẹ́yìn gbogbo oyè yẹn ni Daddy Gio Pastor Iye Adébóyè wọ́n gbàdúrà fún wọn tó túbọ̀ sí wípé Ọlọ́run lọ́wọ́ sí nígbà tí Ọlọ́run dẹ̀ ti lọ́wọ́ sí yẹn ó di dandan kí ìlú Ògbómọ̀ṣọ́ ó tẹ̀síwájú lábẹ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tuntun. ẹ̀yin èèyàn wa kò jẹ́ bó ti jẹ́ a ṣe congratulations sí Ọba Ghandi kẹta wọ́n ṣe gorí àpèrè bàbá wọn àwọn ní number 21st tán jẹ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Drop your comments, remember to like, share and follow us. Thanks for watching.